sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́gbọ́n àṣẹ. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́gbọ́n àṣẹ. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. Ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited entertainment. Freedom. Ọlọ́run gbà mí o, ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́. Ọlọ́run gbà mí o. Ta lẹlẹ́rìí mi o, ta lẹlẹ́rìí mi o, ta lẹlẹ́rìí mi o, ta lẹlẹ́rìí mi o. Ìgbà yìí bìrì ó yẹ ká fọ ọ̀rọ̀ rẹ ní wò. Ta lẹlẹ́rìí mi o. Ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sí. Ta lẹlẹ́rìí mi o. Ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá sí. Ta lẹlẹ́rìí mi o. Ojú ayé ayé ṣá málámálá ẹlẹ́kọ̀ọ́rùn polówó onímọ́tò ọ̀run fún ọ̀fìrì ta ló lè. ẹkún òkú lè jẹun tó ti kú mọ́ ọlọ́run ló kúkú fún wa ọlọ́run náà bẹ̀ ló gbà ó ti tó má fẹ́ kó ṣe rí ẹ léṣe o. ó ti tó ẹ má ṣèrà ẹ léṣe nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí ò tí ìdílé dá ò ní gbà tó bá ti ṣẹlẹ̀ ó ti di dandan. tó bá ké látẹ̀lé títí dọ́là ẹni tó ti kú ti kú ó ti tó omi ewúro ni ó ṣòro pa. ìfẹ́ olúwa mi. torí ọlọ́run ti gbẹ̀ ní sùúrù. ìkókó kọ́ṣọ́ lórí ẹlẹ́gbàá wọ́n dẹ̀ fọ́ wọ́n kọ́ mi lẹ́yìn ọkọ. ọkùnrin yóò má lè dá nǹkan mi lẹ̀. Tani. Ẹ máa wọlé o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ wá jókòó. Àló ti jókòó sùúrù. Ẹ pẹ̀lẹ́ mọ̀nà. Àdúpẹ́ o. Ẹ jọ̀ọ́ láti Olúwalógbọ́n police station ni mo ti wá. Ṣé o ti rí bẹ́ẹ̀? Iná jó mi. Actually mortuary ni a ti ń bọ̀ yìí tí a gbé òkú wọn lọ. Ṣé o ti bá a bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́. Ẹni sọ̀rọ̀ sàdájú. Láti gbé sí mọ́ṣúárì. Ẹ
ẹjọ́ bá wo ẹni tó wà nínú àwòrán yìí. Adékọ́lá nìyẹn. Adékọ́lá ọkọ ọmọ mi tí wọ́n jọ kọra wọn sílẹ̀ nìyẹn. ìyẹn ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú yìí. bẹ́ẹ̀ ni. kí ǹjẹ́ lè sọ fún wa àwọn nǹkan tó fa ẹ̀túká láàrin wọn yìí. ẹ ṣe èmi ò mọ bí ọkùnrin ṣe máa ń ní ìgbónára tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Akọni àkọni ìyẹn ṣe wá ń le tó eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí. Àtọjọ́ aláyé ti dáyé ni ọkùnrin àtobìnrin ti máa ń kọra wọn lẹ̀. Wọ́n ti ní ọmọkùnrin yìí ó wá sí bí èmi ò sí ń lé tó wá lérí léka pé yíyọ ẹkùn òun òbí ìtòjò kọ́ òun á mú ọmọ mi. Inú mi dẹ̀ dùn torí inú mi á máa dùn tọkùnrin bá sọ pé òun máa ṣe kíní kan tó ṣe ó mú ọmọ mi lóòótọ́. Ibẹ̀ rí ibi tó bá mi sìn dé ìyàwó mi ló ń sọ yẹn fún. Tó bá jẹ́ pé mi wà nílé ni ìdí ènìyàn ń pọmọ alákàrà sí. Kí ló ń ṣe mí màá ti jẹ́ tán tútù. Gbàdé òjé pé mi ò léyìn. dáàdi ẹjọ́ ó gbìyànjú ní sọ̀rọ̀ ẹjọ́ ẹ má ṣe nǹkan kan tó bá jẹ́ pé bóyá ó lòdì sí òfin àmúdáyín lójúlé ni pé ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà. Ẹ jọ̀ọ́ o ẹ má jẹ́ kí tèmi gbé o mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kí tèmi gbé o. madam ẹjọ́ ẹ bá wa mójútó àwọn dáàdi àtàwọn ọmọ mi. ẹrú ẹni tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọ́n gba àmójútó ẹ̀dẹ̀ mọ́ kúrò lágbègbè wọn rárá. ṣe gbọ́ ẹ ṣe sà àtúnkàn sí ọlọ́pàá ẹ ṣe gan ni sà. wọ́n ti gbé lọ sí mọ́ṣúárì ẹ ti bá mi rí mọ́nú yìnyín àbí ẹ ti kó búlọ̀kù lé lórí. dáàdi ẹ ní sùúrù. a ti gan ìfẹ́ mi á ti gan. ta ló máa sọ wípé kò dùn ẹ́. láti area Sahhed. ọlọ́pàá ni ọjọ́ kù. sẹ́yìn ni Mr. Akinola. mi ni Sọ́jí Akinola. ǹjẹ́ mọ wọ́n Mr. Adékọ́lá Adéfiolú. mo mọ̀ ọ̀rẹ́ mi ni ṣé kò sí. kò sí nǹkan kan. ẹ mọ ìyàwó wọn kan tó ń fẹ́ tẹ́lẹ̀. Ìfẹ́ mo mọ̀ dáadáa. ẹ mọ̀ ó ti kú. kí lẹ wí. òun àtọkọ ẹ̀ tó ṣe ń fẹ́ sìn. Ìfẹ́ kú. Adékọ́lá ṣì ní jẹta. Àfìgbà tọmọbìnrin yẹn para ẹ̀. alàgbà ẹ gbàgbé ẹ ní tó ti lọ kọ́lọ̀ ń tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀. Mr. Adékọ́lá ń kọ́ báyìí. ó wà l'Ábùjá torí ó lọ́dọ̀ mi níjẹta kó tó máa lọ. Nígbà tó kó lọ́dọ̀ Ìfẹ́ ó sọ fún mi pé àwọn ní gbólóhùn aṣọ kékeré kan. Ìbínú yẹn ló bá débí dẹ̀ lóhùn lọ s'Ábùjá pé òun ìsọ̀gbà tó máa padà wá mọ́. ṣùgbọ́n àwọn èèyàn sọ pé wọ́n rí mọ́tò wọn ní àdúgbò bẹ̀yẹn níjọ́ yẹn. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. ká tiẹ̀ fi ti mọ́tò sílẹ̀ nígbà tí àwọn boys wá lọ fún investigation wọ́n ní wọ́n rí t-shirt wọn wọ́n dẹ̀ tún rí ID card wọn níbẹ̀. aṣọ Adékọ́lá. Adékọ́lá. ẹ wo ọ̀gá ọlọ́pàá mi ò rò pé ó possible torí èmi ni mo sin Adékọ́lá dé airport ìgbà tó ń lọ s'Ábùjá níjẹta ó dẹ̀ board plane lójú mi in fact plane ẹ̀gán gbéra kí n tó kú òun níbẹ̀ kí n tó máa bọ̀ nílé kò sọ fún mi pé òun padà bọ̀. mi ò láwọn náà lọ pa ṣé wọn pé wọ́n lè gbéṣẹ́ yẹn fáwọn apààyàn ta. ẹ wo ọlọ́pàá tẹ bá ń ro ikú Ìfẹ́ àtọkọ ẹ̀ mọ́ Adékọ́lá ẹ gbàgbé ń pa ẹ̀ torí ọ̀rẹ́ mi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ o bólúkálùkù ṣe ń bínú ọ̀tọ̀ọ̀tọ̀ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí mi mo lè pààyàn torí ẹ̀ mo gbọ́ ogbon tó ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàwó wọn èmi gan tí mo jọ́kùnrin mo lè pààyàn torí ẹ̀. kan tó bá wòyàn lèèyàn lè ṣe tó bá bẹ̀rẹ̀ situation kan àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ò tó nǹkan tí Dékọ́lá máa pàyàwó ẹ̀ lórí ọ̀rọ̀ school fees àwọn ọmọ ẹ̀ ló lọ bá fún pípẹ́ kí ló dé ìgbẹ́ tó pé òun sanwó sàkáùntì ẹ̀ owó iléèwé àwọn ọmọ kí ló tó fi lé wọn níléèwé nǹkan tó lọ bá fún nìyẹn.
ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn kan wà àṣenitán bá ní dárò àti wípé àjẹké lànà ọmọ kú lẹ́ni ta ni o mọ̀ pàjẹ́ àná ló pọ̀ mọ́. ẹ wo ọlọ́pàá mi ò kọ́ mo lè dá àwọn ìbéèrè mọ́. Mr. Akínọlá sorry o ẹ jọ jẹ́ mọ ibi tí wọ́n ń gbé ní Àbújá. ẹ wo mi lè sọ pé ibà ló máa wà pàtó torí contractor ni ó máa ń move káàkiri Àbújá ni ó lè wà ní wúsẹ̀lì ní kó wà ní Gáríkì lọ́la hòtẹ́ẹ̀lì ló máa ń dé sí pàápàá. Anyway kò sí nǹkan tá a lè ṣe àfi ká ní sùúrù kí wọ́n dé ṣùgbọ́n ìrìnlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún wa ní pé ìgbàkígbà tí wọ́n bá dé ẹni kí wọ́n yọjú sí wa ní area Z ṣe gbọ́. má ṣe yẹn má ṣe. pẹ̀lú mo ṣe tọ́jú lédi tó tí n bá mú lédi tí n bá mú. Àsọ́bà ìṣòmọ̀ àwọn ọmọ ẹ ló filẹ̀ yẹn. wọ́n bá mi gbẹ́rù mi o ẹlẹ́dàá mi o wọ́n bá mi gbẹ́rù mi o ẹlẹ́dàá mi o ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́ Ọlọ́run gbà mí o. Call up Funso. ìgbà tí fọ́ kò lè bomi tààrà mọ́ Ọlọ́run gbà mí o. ọ̀rọ̀ àkóbá àdábá Ọlọ́run máa fi ṣe tiwa. ọ̀rọ̀ tá ò mọwọ́ Ọlọ́run máa fi ṣe tiwa. You are under arrest. Kí ni mo ṣe? tó bá dé station wa wàá mọ tó ṣe. ẹ kàn lè dédé arrest mi bẹ́ẹ̀ yẹn náà. ṣé o fẹ́ lẹ́rọ̀ ni àbí ká gbé ẹ? Ok kò sí problem màá tẹ̀lé yín but ṣé mo lè gbé mọ́tò mi? Kò possible tó bá yẹ pé nípa ti mọ́tò ẹ̀ ní tá bá dé station á arrange fún mọ́ṣẹ́ máa gbé. ẹ jẹ́ kí n ti mọ́tò mi at least. Ok you are free. ọ̀rọ̀ àkóbá àdábá Ọlọ́run máa fi ṣe tiwa. ọ̀rọ̀ tá ò mọwọ́ obìnrin bá pa lókè. Ọlọ́run máa fi ṣe tiwa. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ báwo ló ṣe jẹ́. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ báwo ló ṣe jẹ́. Now, Ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú, mo fẹ́ kí o jẹ́wọ́ fún mi, ta ló pa àwọn ènìyàn wọ̀nyí? Ìgbà ọlọ́pàá ṣe rí gbogbo ẹ̀rí tẹ kà sílẹ̀ kàyéfì ló jẹ́ fèmí náà. Mo ti sọ fún yín mi ò ní ọwọ́ kankan nínú ikú àwọn tẹ́ ẹ̀ sọ yìí. Mi ò lè pààyàn. Lókè. Sórí ọlọ́pàá tẹ̀wọ́ yẹn, mo fẹ́
fẹ́ kó mọ kíní kan lẹ́nu wípé ọ̀rẹ́ aráàlú ni wọ́n ń ṣe àmọ́ aráàlú tó bá ń ṣe òtítọ́. now ìwọ náà jẹ́wọ́ ọ̀gùn kàdáṣọ́rú ẹ̀ ó ní ìwọ kọ́ ló pààyàn arábìnrin tó kú pẹ̀lú ọkọ ẹ̀yìn àgbẹ̀ ìgbéyàwó ẹni tẹ́lẹ̀ rí now ìjà wáyé ẹja ó wá ṣe ohun tó dùn ẹ́ òbí ló lọ sí ilé ọkọ ẹ̀ tó ń gbé ó lọ sọ ọ̀rọ̀ lóríṣiríṣi kò pẹ́ kò jìnnà ní àgbẹ̀ pé wọ́n wá ká arábìnrin àtọkọ ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n pa wọ́n ìyẹn ilé o ẹlẹ́ǹkejì ok ta ló ní aṣọ ọwọ́ mi. èmi mo ní. ìwọ ló ní. lẹ́lẹ́ kìí ṣe alápàtà ní ẹ̀jẹ̀ kún aṣọ ẹ̀yìn. àdúgbò ibi tí wọ́n dẹ̀ pa àwọn ènìyàn wọ̀nyí sí ni wọ́n ti bá aṣọ yìí. ṣé alápàtà ní ẹ̀yìn ó dé mú. ẹ̀ǹkejì wọ́n ní wọ́n bá wọ́lẹ̀tì ẹ̀ níbẹ̀. èmi gbàgbọ́ wípé lásìkò tẹ́yìn ṣiṣẹ́ ibi yìí lọ́wọ́ tí o wá fẹ́ pààrọ̀ aṣọ bóyá bí tójú ti ń kan yín ni wọ́lẹ̀tì ti bọ́ sílẹ̀. ìdàkẹ́ta wọ́n tún wá bá gloves níbẹ̀. ṣebí kọ́ má bàa dá yín mọ̀ kọ́ má bàa mọ pàtó ẹni tó pa wọ́n ni kọ́ má bàa tírèsì ọwọ́ wọn lọ. kí ló wá ń parọ́ fún? sórí pé ẹ̀rí ti kún ọwọ́ àwa sí sórí ẹran tí ò yí wọn kì í wá ọ̀bẹ yíyí tí ó tó bá jẹ́wọ́ fún wa jẹ́wọ́ kàdáṣọ́wọ́ ẹ̀. ọ̀gá ọlọ́pàá gbogbo ẹ̀rí tẹ́ kà sílẹ̀ kàyéfì ló jẹ́ fèmí náà kò yé mi ò ń pààyàn mi ò pààyàn mi. ó fi wọ̀nyí gbé ẹni ilẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ fún ni ọ́ kọ́ọ̀lù ẹ̀dí pẹ̀lú ẹ̀ next wà bá rẹ̀ ní kóòtù ni ó lè dìgbà tó bá fi ìbọn fọ́ gbogbo agbárí ẹ̀ tán òpó ìlú. ọ̀gá ọlọ́pàá ẹ̀ jọ. ẹnu mi kó má pa mí o kó má pa mí o ẹnu mi kó má pa mí o ẹnu ògiri létí ta ló mọ ohun tó ń bọ̀ wá àtẹ̀lẹ́ ẹnu mi kó má pa mí o kó má pa mí o ẹnu mi kó má pa mí o ẹnu ògiri létí ta ló mọ ohun tó ń bọ̀ wá àtẹ̀lẹ́ ọ̀rọ̀ àkóbá àdábá ọlọ́run máa fi ṣe bóun ni wọ́n rí bá ẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní pé 2 minutes péré ni mo fún yín. ó ṣe gan-an ó tiẹ̀ try thank you kí ló dé. lọ́yà kò yé mi o ẹ wò mí báyìí ṣé Sọjí ọ̀rẹ́ mi ẹ ṣáà mọ̀ Sọjí. yes I know him. Sọjí ló call mi ní Abuja mo ti wá meeting pẹ̀lú àwọn business partners mi pé ìfẹ́ kú pé wọ́n lọ pa n bá níwẹ̀ mo padà wá sẹ́kọ̀ọ́ pé kí n lọ pay last respect mi àbí ojú tó bá ṣàmọ́ ni rí kò lè sọ pé òun ò mọ̀ ni mọ́. ọ̀tọ̀ ni that's good. bí mo lè ṣe kúrò ń bẹ̀ pé kí n máa lọ mo ṣe wá arrest mi nìyẹn pé kí ni mo dẹ̀ ṣe o wọ́n ní tí n bá dé station máa mọ̀ bá dẹ̀ fi wọ́n charge mi pé èmi mo pa wọ́n. wọ́n láwọn ní evidence pé ok wọ́n náà rí aṣọ mi as a matter of fact aṣọ mi gangan ni bó ṣe dọ́wọ́ wọn kò yé mi pẹ̀lẹ́jẹ̀ lára then purse mi àti id card mi fọ́tò mi wà ń bẹ̀ wọ́n rí ní ibi tí wọ́n pààyàn sí then wọ́n á tún rí gloves kan níbẹ̀ but ìyẹn ò wọ́wọ́ mi o. kò wọ yín lọ́wọ́. ẹ kò wọ́wọ́ mi mo dẹ̀ ti ń sọ fún wọn àtọ́n bá mi sọ̀rọ̀ pé mi ò pààyàn ẹ wọ́n ṣe nà mí. well n bá ní bóyá kí press fún bail but this is not a bailable offence you understand so ẹ kọ́ ṣe ní sùúrù pẹ̀lú wọn for some time ni tí n bá kú omi ń sìn
màá try to make some legal findings. Torí Wednesday ni court appearance o. But I will get to you before that time. Yeah. You understand? So nǹkan tí mo kàn máa rọ̀ yín, try to lively up. No matter what happens, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ṣé ẹ sáà ẹ̀kọ́ máa fara da gbogbo ẹ̀ náà wá dá yóò sí rẹ̀. Time off. Ó ti try go. Mo kì í máa lọ. So please, make sure we. Yeah. That's it. Ẹnu mi kó má pa mí o, kó má pa mí o. Ẹnu mi kó má pa mí o, ẹ̀yin náà. Ògiri létí, ta ló mọ ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ fún ẹjọ́ àkọ́kọ́. Ẹjọ́ tí ó kàn báyìí ni ẹjọ́ láàrin ìjọba àti ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú. Olúwa mi, èmi ni Bùkọ́lá Olúwalógbọ́n, agbẹjọ́rò fún ìjọba. Olúwa mi, èmi ni Adébọ́lá Olúnlọ́yọ̀, agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn. Ọ̀gbẹ́ni Adébọ́lá Adéfiolú á fi ẹ̀sùn ìpànìyàn kàn ọ́ wípé ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún tí a wà yìí ó fi idà pa ọ̀gbẹ́ni Túndé Ọlọ́fìlúsì àti arábìnrin Ìfẹ́ Ọlọ́fìlúsì, èyí tí ó lòdì sí òfin ilẹ̀ wa. Ó jẹ̀bi tàbí kò jẹ̀bi? Olúwa mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé. Mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 13 oṣù kẹsàn-án nínú ọdún tí a wà yìí. ọ̀rọ̀ tá ò mọwọ́ Ọlọ́run máa fi ṣe tiwa. Èmi ọ̀gbẹ́ni Ọláṣẹ́rògbé. Mo ṣe ìlérí wípé. Mo ṣe ìlérí fún ilé ẹjọ́ yìí wípé. Gbogbo ẹ̀rí tí wọ́n jẹ nílé ẹjọ́ yìí. Gbogbo ẹ̀rí tí wọ́n jẹ nílé ẹjọ́ yìí lónìí. Òtítọ́ ni yóò jẹ́. Òtítọ́ ni wọ́n sọ. Àti òdodo. Àti òdodo. Kí Olúwa kó ràn mí lọ́wọ́. Kí Olúwa kí ó ràn mí lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ọ̀gá ọlọ́pàá, ṣé mo lè béèrè àwọn gbólóhùn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ yín? Madam. Nínú iṣẹ́ ọlọ́pàá yìí, ẹ ó ti lò tó ọdún mélòó? Tí a bá ní gbogbo tí a sì ní yọ kúrò ọdún 15 tí mò ń lò rẹ̀. That's good. Pẹ̀lú gbogbo ọdún tí ẹ ti lò nínú iṣẹ́ ọlọ́pàá yìí, ṣé irú ọ̀rọ̀ báyìí ti wáyé rí kí ọ̀daràn dáràn kó dẹ̀ tó fi bóyá aṣọ ẹ̀ àbí wọ́lẹ̀tì ẹ̀ sí ibi tó ti dáràn yẹn? Irú àbá wáyé nígbà tó. Kí èèyàn kó lọ dáràn kó dẹ̀ fi ohun tí wọ́n lè fi wakàn bí aṣọ bí wọ́lẹ̀tì síbẹ̀ yẹn gangan. Ṣé ẹ mọ̀ wípé níbi tí àwọn ọ̀daràn bá ti lọ ṣiṣẹ́ ó ṣeé ṣe bóyá ilẹ̀ fẹ́ mọ́ bá àwọn olóró níbi tí wọ́n ti ń kánjú tí wọ́n ti ń pààrọ̀ ẹ̀wù àti aṣọ kí wọ́lẹ̀tì jábọ́ kí wọ́n má mọ̀. Nínú àwọn ìwádìí tí ẹ̀yin ọlọ́pàá gangan ṣe, ẹ sọ pé nínú àwọn ẹ̀rù yẹn ìbọ̀wọ́ ó wà nínú ẹ̀ tí ẹ̀yin náà dẹ̀ sọ àsọdájú pé kò wọ ọwọ́ arákùnrin tí a sọ̀rọ̀ ẹ̀. Òótọ́ ni, àmọ́ ohun tí mo fẹ́ fi yé ilé ẹjọ́ yìí ni wípé ọwọ́ arákùnrin yìí ni kò wọ̀. Níbi tí àwọn ọlọ́pàá bá ti ń ṣe ìwádìí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹnìkan tí èèyàn bá mú ló máa ṣe alátọ̀nà ẹnìkejì àti ẹnìkẹta. Ṣe mọ̀ pé ó ṣeé ṣe kó má jẹ́ arákùnrin yìí nìkan ló lọ sí ibi ìjàmbá tí wọ́n lọ. Olúwa mi, ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ́nà. Ẹ ṣe Olúwa.
Ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú, kò dá mi lójú pé o kì í mugbó. Objection, my lord. Olúwa mi, ohun tí ẹnìkejì mi ń sọ yìí ó yà mí lẹ́nu. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ti tó ká máa bi èèyàn bóyá ó mugbó tàbí kò mugbó. In fact, insult ló jẹ́ fún client mi. Objection sustained. Olúwa mi, ohun tí èkejì mi ń sọ kò ní àròjinlẹ̀ lábẹ́ òfin, nítorí tí ènìyàn bá ṣe èrè tàbí mugbó kò ní tìtorí owú jíjẹ àbí ìgbónára kí ó lọ pa ènìyàn méjì, ìyẹn ìyàwó tí ó fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹni tí ó gba ìyàwó rẹ̀. Objection, my lord. Ó dá mi lójú pé ilé ẹjọ́ yìí ò tí ì dá olùjẹ́jọ́ mi lẹ́ẹ̀bi pé òun ló pa ẹni tó kú yìí àti ìyàwó rẹ̀. Bí ẹnìkejì mi ṣe ń sọ̀rọ̀ ibi ìgbà tí ilé ẹjọ́ ti dájọ́ pé Mr. Adéfiolú ló pa àwọn tó kú yìí ni. Objection sustained. Ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú, ta ló ní aṣọ yìí? Èmi ni. Kí ni ó wà lára ẹ̀? Ẹ̀jẹ̀. Kí ló ṣe dé ẹ̀gbẹ́ àwọn òkú méjì yìí? Kò yé mi. Kò yé ẹ. Ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú, ta ló ní wọ́lẹ̀tì? Èmi ni mo ní. Ìwé ìdánimọ̀ tí ó wà nínú ẹ̀ ta ló ní? Èmi ni mo ní. Olúwa mi, nígbà tí àwọn ọ̀daràn yìí lọ fi ìgbónára àti owú jíjẹ pa arábìnrin Ìfẹ́, a rí ọkọ ẹni iwájú ilé tí ó pààyàn sí, a rí aṣọ ẹ tí ẹ̀jẹ̀ ti yí, a rí wọ́lẹ̀tì ẹ níbẹ̀. Oníwọ̀ kọ́ ló pa wọ́n. Olúwa mi, tí a bá fi irú àwọn ọ̀daràn báyìí sílẹ̀, ó ṣeé ṣe kó di lọ́la kó jẹ́ wípé èmi ni ó kàn, àbí ìkan nínú àwọn àtàwà ń bí, àbí ẹ̀yin fúnra ara yín gan. Olúwa mi, nítorí ìdí èyí màá fẹ́ kí ẹ ṣe ìdájọ́ tí ó tọ́ àti tí ó yẹ. Mo dá mi dúró. Olúwa mi, mo ní àwọn ọ̀rọ̀ kan tó fẹ́ fi yé ilé ẹjọ́ yìí pé kó ń ṣe Ọ̀gbẹ́ni Adéfiolú ló pa ìyàwó rẹ̀, nítorí pé ó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ yìí gidigidi ni. In fact, níṣe ló lọ yọ kó nú ìkòkò dúdú tí ó gbé sínú àgbàlá ńlá, àtòun àti àwọn ẹbí rẹ̀ wọ́n jẹ fàlàlà, wọ́n mu fàlàlà. Ó dẹ̀ ní iye tí olùjẹ́jọ́ mi máa ń dá lórí ọ̀rọ̀ ìwé àwọn ọmọ tí obìnrin yìí bí fún. Obìnrin tí wọ́n ní ó pa yìí gangan ó bí ọmọ méjì fún. Olúwa mi, bó lè yóò ṣe wá pa ìyá ọmọ méjì? Kí ló fẹ́ rí díẹ̀? Ìyẹn jẹ́ kejì. Ìkẹta olúwa mi ni pé àwọn ọlọ́pàá wọ́n ní ìgbà tí wọ́n dé ibẹ̀, àwọn ẹrù tí wọ́n bá ní àgbègbè ibi tí gbogbo kìíní yẹn ti ṣẹlẹ̀, wọ́n ní wọ́n rí ìbọ̀wọ́ ń bẹ̀. Ìbọ̀wọ́ yìí kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní kò wọ ọwọ́ olùjẹ́jọ́ mi. Ìyẹn jẹ́ evidence kẹta. Evidence kẹrin ni pé Mr. Adéfiolú, ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gangan ibo lẹ wà? Abuja ni mo wà. Olúwa mi, olùjẹ́jọ́ ń wà l'Abuja. Ǹjẹ́ tí ẹ bá travel, ẹ máa ń kọ́kọ́ lọ lé yín lọ ni àbí ẹ máa ń fi èèyàn ṣọ́ ilé? Ọmọ ọ̀dọ̀ máa wà nílé. Olúwa mi, dájúdájú ó dàbí ìgbà tó yẹ pé omi ti gba ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Màá dá ọ̀rọ̀ mi dúró ń bì. Ọ̀dà! Èyí ni ìdájọ́ mi.
gbogbo ẹ̀rí tí a gbọ́ nínú ẹjọ́ yìí ṣe ìrànlọ́wọ́ gidigidi láti lè fi ìdí òtítọ́ múlẹ̀. Lákọ̀ọ́kọ́, gbogbo ìhùwàsí àti àwọn nǹkan tí ọlọ́pàá bá níbi òkú méjèèjì fi hàn gbangba wípé olùjẹ́jọ́ yìí ni ó ṣe ikú pa wọ́n. Nídàkejì ẹ̀wẹ̀, ohun tí ó fa sábàbí tí olùjẹ́jọ́ yìí fi hu ìwà tí ó wù yìí ó hàn kedere sí ilé ẹjọ́ yìí. Ìgbónára, owú jíjẹ, òun ló fà á. Nítorí náà, ọ̀gbẹ́ni Adékọ́lá Adéfiolú jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn án. Ọ̀dà kí ni ohun tó ní láti sọ fún ilé ẹjọ́ yìí kó tó di wípé a ṣe ìdájọ́ ẹ̀? Olúwa, níwọ̀n ìgbà tí kò ti sí ẹ̀rí kankan tó múnádóko láti yọ mí kúrò nínú wàhálà yìí, màá rọ̀ yín pé kí ẹ ṣàánú fún mi, kí ẹ wo ìdájọ́ ìṣe. Ìdájọ́ mi nìyí. Ikú ni èrè ẹ̀ṣẹ̀ tí ọ̀daràn yìí ṣẹ̀ gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa ti wí. Ṣùgbọ́n nítorí àwọn ọlọ́pàá ti kùnà láti jẹ́ kí a rí ju ohun tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ lọ ni mo ṣe fi ojú àánú wò. Nítorí ìdí èyí, wà á lọ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣeká. ayé ṣá málámálá ẹlẹ́kọ̀ọ́rùn polówó onímọ́tò ọ̀run fún ọ̀fìrì ta ló lè gbà mí o mí o ẹ̀wọ̀n rẹ o. ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ẹ ṣe ẹ jókòó ẹ ṣe o. kí a máa waste time sir daddy ngbà tí ẹ tiẹ̀ ti rí lọ́ọ̀yà ní orí ìjókòó ẹ ti mọ̀ tí àtòrí ẹ̀ wá since tí lọ́ọ̀yà àpá ti dé fún the same issue ṣàrí ohun tó ṣẹlẹ̀ ni pé àkàn wá kó àwọn ọmọ yín ìṣe àrò yìí pé tí àwọn ọmọ wọ̀nyẹn bá wà ní ọ̀dọ̀ wa wọ́n á máa lọ rí dádì wọn ní ibi tó wà àwọn pàápàá wọn ò ní ríra wọn bíi ọmọ òrukàn wọ́n á mọ̀ pé àwọn ní dádì yẹn dẹ̀ ṣì wà reason yẹn nìyẹn kì í ṣe pé bóyá nǹkan míì wà ńbẹ̀. ẹ ṣe àdúpẹ́ ṣe rí àwa ò kì í ṣe amòfin àmọ́ a ní àwọn amòfin nínú agboolé wa ọ̀rọ̀ mi ò yé yín ṣé àwọn ọmọ tí wọ́n wà ń bí ni wọ́n wá tán sọ wípé ibi táwọn wà ó dàbí ẹni pé àwọn ríra àwọn bí ọmọ òrukàn. ẹ sà ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o àdàdà tí a bá lè la ọ̀rọ̀ yìí ra wa díẹ̀díẹ̀ ṣe rí nínú òfin fi àyè gba ẹbí ọkọ àbí ẹbí ìyàwó kí wọ́n kó ipa tí Ọlọ́run bá fún wọn ní agbára àti kó lórí àwọn ọmọ ìyẹn ló wá mú wa rò ó sìn pé bóyá tí àwọn ọmọ ẹ bá ní ọ̀dọ̀ wa á rọrùn fún wa díẹ̀ àti lè gbé iṣẹ́ yín yọ torí àwa náà pé ẹ ń gbìyànjú lórí àwọn ọmọ yẹn la fi ní kí kó wà lọ́dọ̀ wa ẹ̀ẹ́dín fi ṣèbínú sà. ṣẹ̀rí dáàdì ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ìfẹ́ torí pé Adékọ́lá pàápàá ó nífẹ̀ẹ́ ẹbí yàtọ̀ sí ìyàwó ẹ̀ fúnra rẹ̀ pàápàá àbí òye yín sìn ó nífẹ̀ẹ́ ẹbí gan òun ló jẹ́ kó ṣe àwọn nǹkan tó ṣe gbogbo wọ̀nyí àbí òye yín sìn so ìyẹn ni mi fẹ́ ká ẹ wò. gbogbo nǹkan tó ṣe mi tí ì mọ nǹkan tó ṣe tí bóyá wàá ṣàlàyé fún mi jù bẹ́ẹ̀ lọ. àwẹ́ tá a bá wo agbègbè gbogbo àmì mo rò pé Adékọ́lá gbìyànjú díẹ̀. ṣé mi rò pé ẹ mọ nǹkan tẹ́ ń sọ
ṣé ọmọ yín gbalé fún wa ò gbalé fún wa ṣé òun la fẹ́ fi dí ọmọ tiwa tó gbẹ̀mí ẹ̀ ṣé lé tó gbà tẹ́mi ọmọ mi tó gbà ni. ṣẹ́rí ẹ jọ ó yà mí lẹ́nu pé ẹ̀yin ń bìlíf pé Adékọ́lá ló pa ìyàwó ẹ̀ tó bímọ fún. o gbọ́ rí pé ọkọ máa ń fi ìyàwó ẹ̀ ṣòwò o gbọ́ pé bàbá máa ń fọmọ ẹ̀ ṣòwò àbọ̀mọ pàápàá gbé ìyá ẹ̀ ṣòwò o gbọ́ yẹn rí àbí wọ́n ò sí ní kóòtù ò sí ní ẹjọ́ lọ́jọ́ yẹn ni àbí kò o fẹ́ sọ pé adájọ́ ò ní làákàyè kó tó wọ́n sẹ́wọ̀n ibi tó wà ẹ̀ ẹjọ́ ò kì í ṣẹjọ́ yín ká ní adájọ́ ti gbé pa tó ti ní kan lọ pádànù bàbá máa sọ gbogbo eléyìí mi ò ní ọmọ kankan kó lẹ̀ òótọ́ lẹ gbọ́ lẹ́nu mi yẹn mi ò ní yọ̀ǹda ọmọ kankan fún yín láti kó lọ bẹ́ẹ̀ ni tá a bá rí pàtẹ fẹ́ ẹ̀sà látọ̀ wọn á débí gbogbo adẹ̀ ń sọ pé Adékọ́lá onífẹ̀ẹ́ iná ṣé ìfẹ́ náà ló ní tọmọ mi fi wà ń kòtò. madam ẹ ṣe rí màá try to clear point kan Adékọ́lá kọ́ ló pa ọmọ yín ó dẹ̀ dá ẹ̀mí lójú lágbára Ọlọ́run àárídìí òótọ́ ọ̀rọ̀ yìí láìpẹ́ láì jìnnà. mi mọ̀ ṣáà pé ọjọ́ kan ajọ́ kan ìdí òótọ́ yà á ṣẹlẹ̀. kó fara hàn. àwáyé àbí òye ń sìn torí pé gbogbo bá ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ tá a ń sọ ọgbẹ́ fún yín tẹ́jú ìyá ajágbe mọ́ kẹfìrí mísìn. ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn tí mi jẹ́ ń gbà ẹ́. ọ̀rọ̀ yìí gan-an ọ̀rọ̀ yóò tiẹ̀ lè kò lè ọ̀rọ̀ yìí ò lè ṣé bí ọmọ wa ni wọ́n kọ́ ọmọ fún ní kóòtù ẹ lọ jínú sàárè kẹ gbọmọ lọ́wọ́ ẹ̀. ló bá tán. ṣé bẹ́ẹ̀ fẹ́ ṣe nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. my dear kò ní ìka àròjọ pọ̀ àní kẹsẹ̀ kó mbẹ ọwọ́ pàápàá kó mbẹ àbí òye ṣe. mi ò fẹ́ fi sórí ìdúró ni o. ní wọn lè má nà àgbẹ̀yìn tí a ti ṣe ìpàpà. Adeolu bí gbogbo ẹ̀ ṣe jẹ́ nìyẹn gbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gan-an mo gbìyànjú àti rí ẹ bá sọ̀rọ̀ mo pé fóònù nọ́mbà tó filẹ̀ ilé ẹ̀ tó ń gbé lọ́hùn wọ́n ní ò gbé bẹ̀ mọ́ àdèmọ́ ibi tí mo lè pè é sí mọ́. táìmì ẹ̀ lèmi náà change residence mi and after then mo pe ilé mo pe ẹ̀gbọ́n gan mi ìgbọ́n kankan ìgbà tí mo dé gan mo ti dààmú gan ti lọ káàkiri. Adeolu sórí ibi tí ọ̀rọ̀ yẹn lè dé èmi gan ni lọ sí court torí gbogbo àwọn ẹ̀rí tó dájú tó fi hàn pé Adékọ́lá ṣe kinní yẹn ó ti pọ̀ jù. ṣé ẹ rò pé mo lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni. láàrin èmi àti ẹ láti mọ̀ pé kò lè ṣe irú ẹ̀ awágùn bá ti appeal àmọ́ ńgbà tá à ń rí àwọn ẹ̀rí yẹn kakọ̀ má máa náwó dànù aṣọra jókòó jẹ́jẹ́. kí wàá nìkan tá a lè ṣe báyìí aṣáá ni máa wò. kí la fẹ́ ṣe mo ti rìnrìn tí mi ò rìnrìn láyé mi lórí ọ̀rọ̀ yìí mo ti ṣe wàhálà tí mi ò ṣe rí lórí ọ̀rọ̀ yìí ó sú mi. obìnrin mo dẹ̀ sọ fẹ́ gan yìí tó o nígbà tó ti di pé ọmọ yẹn ti ń ṣe bákan tí ń yọwọ́ kọ́wọ́ mo sọ fún wọn that you should be careful ibi tó sùn dé ẹ̀wọ̀n. ọlọ́jọ́ ń ka àjọ ẹ̀dá sí kálẹ̀ lẹ́rìí. sọ àbúrò má ṣe rí nìyẹn o sórí gbogbo evidence tó ń sọ pé wọ́n rí yẹn kò yé mi wọ́n ṣe rí gbogbo aṣọ mi pọ́s mi tí id card mi wà pẹ̀lú picture mi nínú ẹ̀ kọ́lọ́ yọ ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀ tó ṣọ mi téèyàn ò mọ̀. àmì ọ̀pọ̀. mọ́tò mi bó ṣe gbé gbogbo yẹn gbé lọ síbi tí wọ́n ti pààyàn kò yé mi. in fact gbogbo ẹ̀ sú èmi náà o by the time tí máa dé ọ̀dọ̀ ọ̀rẹ́ yín Sọjí in fact ẹ̀gbọ́n yẹn sọ pé in fact ó gbọ́ ẹ̀ sú àwọn débi pé àwọn ò lè appear in court níjọ́ tí wọ́n ṣe donkey verdict yẹn because àwọn evidences yẹn ti pọ̀ jù lọ́tọ̀ kan fẹ́ pé káwọn wá appeal nígbà tí mo bá wọn sọ̀rọ̀ pé ká appeal àbí kankan bẹ́ẹ̀ but ẹ̀gbọ́n nígbà tí mi náà wá tó rí báwọn èèyàn ṣe ròyìn gbogbo kìíní fún mi ṣé kò ń ṣe pé bóyá inú sì yín bí àbí. Adeolu irú inú wo ló máa ṣì mí bí tí máa wá di apààyàn èèyàn méjì ìwọ fúnra ẹ mọ̀ pé adìyẹ gan ó máa ń ronú lára àti pa máa wá pa èèyàn méjì ó
ó yẹ kó mọ̀ kí mi lè ṣe bẹ́ẹ̀. èmi náà rò ó mo mọ̀ pé lè ṣerú nǹkan báyìí. set up ni ẹ mú wa very sure. I thought as much. báwo mo ṣe máa pa ìfẹ́ ẹ tó bímọ fún mi tí bá tiẹ̀ ro kan máa ro táwọn ọmọ mi máa lọ pa máa tún pa the other person tí ẹ máa ro. in fact ẹ̀gbọ́n mo promise yín a máa appeal ni a máa appeal lágbọ́dọ̀ Ọlọ́run wá dé fún wa ṣe torí a lè máa wò yín báyìí. ẹ jọ táwọn ti tú àwọn ọ̀gá ìpẹ́jẹ káwọn máa lọ. ọ̀gá wọ́dà ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n máa lọ mo promise yín Ọlọ́run wá dé fún wa ṣe. ẹ̀yin lè wá ń tà kò sí nǹkan tí mo lè ṣe ẹ wo má bá ń dúpẹ́ lọ́wọ́ Sọ́jí gan wo ó nìkan mo ń rí. ọ̀gá wọ́dà. ẹ má ṣe ọ̀nà ìfilẹ̀ dà. ẹ̀yin náà ẹ ṣe gan ẹ ṣe bàbá mi tó jẹ́ ọ̀gá mi fún àyàn gidi lọ gbọ́n yán tọ́jú wa lómi báyìí o. ok ẹ ṣe gan. àbúrò ojú mi ojú ẹ má fi mí lẹ̀ sí. no problem mo promise you. you as a layman ìwọ náà wò ǹjẹ́ ó possible kí èèyàn pa èèyàn tán kó wá mú id card ẹ̀ mo mí pé traces ẹ̀ kó wá fi síbẹ̀. in fact ó sú èmi náà o ọ̀rọ̀ yẹn ò yé mi rárá. ok ǹjẹ́ o mọ́lé àwọn ọmọbìnrin yẹn. exactly mo mọ́lé wọn. the other guy yẹn kọ́. in fact mi ò rí bọ̀bọ̀ yẹn rí rárá but mo mọ ẹnìkan tó jẹ́ pé ó lè help her out. lórí ẹ̀ ok nǹkan tí mo rò ní wípé ó possible kí bọ̀bọ̀ yẹn ṣe dí kan tí wọ́n fi pa and then lady yẹn gan ó possible kó n gan mọ̀ pàdé yẹn because kò possible kan pa àwọn méjèèjì at a time she understand. ó mọ kó tó ṣẹlẹ̀ ni pé màá try láti rí àwọn colleagues mi tó handle case yẹn kan tó sentence ẹ̀gbọ́n màá ṣe investigation kan tó máa wà useful fún mi lórí ẹ̀ she understand. ibo ló dé sí ganan. simple hotel ni. simple hotel room kini. room 123. okay. màá check ẹ ṣùgbọ́n fi ọkàn ẹ balẹ̀ ọ̀rẹ́ mi she understand. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi jọ ṣàánú mi make sure mo bá mi find a way out jọ. máa wọ̀ fi ọkàn ẹ balẹ̀ jẹ́ kí n she understand. kí ló fẹ́ ṣe yẹn. torí àwọn ọmọ ẹsẹ̀ no. ọ̀rẹ́ forget ẹ máa wọ̀ she understand. fìyẹn lẹ̀ ṣùgbọ́n. o ṣe gan. kí ló wá bọ̀ mo rí ẹ tí wọ́n bọ̀ ni mo ṣe ń bọ̀ sálẹ̀. ọkà ti fò. ọkà ti fò báwo. about 4 days ago mo kàn ráwọn mẹ́rin kan tó ń train mi lẹ́yìn but I was able to beat their trails but nǹkan tó kàn happen ni pé wọ́n ti mú Leo. wọ́n náà boys mi ló kàn wá sọ fún mi pé wọ́n ti mú Leo ó wà ń dá lò. ṣé kí la máa ṣe é sìn. mike yẹ bọ́dà ẹ̀ kò sí problem about that mo ti stage àwọn boys against him by tomorrow yẹ kàn eliminate ẹ̀ kó tó ṣe investigate kó tó bẹ̀rẹ̀ sí ní fò. Mọ́mì television ni mà. wo sí kó tó wà bẹ́ẹ̀ sí pé mo yẹ wà ẹ̀ mo kébù pààrọ̀ lọ finally ni just know how to take care of yourself. Okay, take care of yourself. Just take care of yourself. Yeah? ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. báwo ló ṣe jẹ́? ẹnu mi kó má pa mí o kó má pa mí o. ẹnu mi kó má pa mí o. ẹyin ló ògiri létí ta ló mọ ohun tó ń bọ̀ wá jẹlẹ̀ bó. Good day, young lady. Hello. Good afternoon. Yeah. Can I help you please? ọ̀gbẹ́ni tó sáwọ bíbá yìí òun dà. kò sí ẹ̀wọ̀n kan tó sọ wa bíbá yìí sá. kò sẹ́ni tó sáwọ bí ó dà bẹ́ẹ̀ ǹjẹ́ ọmọ ẹni tó ń jẹ́ Bọ́ládalẹ́ Alówólódù. Bọ́ládalẹ́. Alówólódù. mi ò gbọ́ rí sá. o ò gbọ́ rí ó tiẹ̀ ti dáa wàá bá wa dé àgọ́ wa láti lọ dáhùn fún àwọn ìbéèrè kan. Let's go. Come.
Ronke. Kí ló dé Sahhed? Ẹni sùúrù. Pé fún kí ni? Kí ló wá dé ẹ kò wọnú ilé èèyàn ẹ wà mú bẹ́ẹ̀ yẹn? Kí ló ń ṣẹlẹ̀ kí ni tó dé? Madam. Ọmọ yín máa bá wa dé àgọ́ wa láti lọ dáhùn fún àwọn ìbéèrè kan. Irú ìbéèrè wo? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yìn? Ìdáhùn fún ohun tó mọ̀ nípa ikú Túndé àti Ìfẹ́ tó jẹ́ ráìbàlẹ̀. Ń gbọ́. Look, madam, gbọ́dọ̀ ọmọ tẹ bí. Èmi ò mọ̀rọ̀ ọmọ tí mo bí. Gbọ́dọ̀ ọmọ tẹ bí. Wọ́n lò mọ́rọ̀ ọmọ tó bí. Nígbà tó bá wà yunifásitì, ó wà nínú ẹgbẹ́ òkùnkùn. Secret court, yes. Bẹ́ẹ̀ni, madam, ǹjẹ́ mọ̀ pé ọmọ yín máa ń lọ ń ṣèpàdé ní ibojì òkú lóru? Irọ́ lẹ pa. Rónkẹ́, bébí mo bá rí ẹ lóru bá àjìjọ ń sùn ní àjìjọ ń jí ni ọ̀rọ̀ kọ́ nìyẹn ẹ wá pọ̀ mí sọ. Rónkẹ́, níbo lo wà ní ọjọ́ 14 oṣù kẹjọ ìwọ àti Bọ́ládalẹ́ Alówólódù kí lẹ̀ ń ṣe? Sọ̀rọ̀. Young lady, I put it to you, you are a murderer. Apààyàn ni ẹ. I'm not a murderer. Madam. Ṣé lóòótọ́ ni àbí? Sọ fún mi. Àwọn photographs tí mo sọ pé mo fẹ́ kó wá méjèèjì rẹ̀. All right. Then data àwọn lélẹ̀. Yeah, it's problem. Jọ nítorí Ọlọ́run má disappoint mi o. No problem. Ọlọ́run ni mo fi bẹ̀. Make sure kó bá mi ṣe kó smooth. Please. Don't drop it. What's what? Don't disappoint me. No problem. I beg you, please. Don't drop it. There's no problem about that. Okay then. I'll be very, very happy with you. So take care of yourself. Okay, no problem. Bye-bye. Ó dáre Rónkẹ́ alágbé àdábà ó pa mí o. Mọ́mì, ẹ̀yin ẹgbẹ́ bàbá lọ sí ọ̀gbìn. Mọ́mì. Mr. Akaode, ẹ jọ̀ọ́ bọ́lá bá mi bá iṣẹ́ yìí dé. Kó tí mo ní kí wá béèrè nìyẹn. In fact, iṣẹ́ yẹn ti ń move gan. Ọlọ́run ti ń gbà fún wa. Ó lè believe pé ìyàwó brother ló ṣe kú parẹ́ o. Yes. Nígbà tá a máa discover pé ẹni tí ìyàwó brother lọ bá nílé tó lọ kó lọ bá ó ti ń bè friend lady kan already. Bàtà máa ṣe investigation a rí pé true life lady yìí ní school court member ni. Court? Yes. Òun ló wá sọ pé kàkà kí eku má jẹ sèse ńkọ́ á fi ṣe àwàdà nù. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ ṣiṣẹ́ yẹn. Yes. At hand over everything lé àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́. Ọlọ́run máa ṣe. Wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn bí iṣẹ́. Bíbù gan wọ́n ti ń mú nínú wọn. Ẹnìkan tí wọ́n mú yẹn òun ló dé ká mọ ogun kan tó ń ṣẹlẹ̀ báyìí o. Kí ló fi pé mo lè ṣe báyìí? Kò sí nǹkan kan tó lè ṣe báyìí o. Àfi tá a bá parí ìwádìí wa o wá lè ṣe àbí ìgbà yẹn. Ọlọ́run ṣe ó ṣe gan Káyọ̀dé. Olúwa ló ṣe. Wà grateful gan. Olúwa ló ṣe. In fact màá dọ́dọ̀ ẹ̀gbọ́n sí i màá lọ sọ nǹkan tó wà pọ̀ fún wọn. Wá gbọ́ o wá ṣí ẹnu ẹ báyìí. Tá a máa fi parí gbogbo ìwádìí wa má jẹ́ kí nǹkan kan leak síta o. Torí àwọn boys yẹn wọ́n burú gan-an kó tí máa sọ fún ẹ nìyẹn. Ọlọ́run á túbọ̀ fún ẹ ṣe. Ọlọ́run á kọ́ àmọ́ ìṣe. O ṣe ẹ́. Ìrọ̀rùn la bá nígbà tá a wáyé o. Ìrọ̀rùn la bá nígbà tá a wáyé. Àríbá ti ṣe é. tó dé la mọ̀ a ò mọ tẹni tó ń bọ̀. ọ̀rọ̀ bí àdánwò ọ̀rọ̀ bí àkóbá kí bàbá máa bí bá wà o.
ọ̀rọ̀ tá ò mọ́wọ́ tá ò mẹsẹ̀ kó mú àyàlé wa. ọwọ́ epo lọmọ aráyè ń báni láwọn báni láwọ̀ ẹ̀jẹ̀ ẹni tó dé la mọ̀ ọmọ tẹni tó ń bọ̀. ìtàlẹ̀ lẹ́rìí mi ò. ìtàlẹ̀ lẹ́rìí mi ò. Yorùbá Swagger 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited entertainment. ọ̀rẹ́ mi ni ènìyàn mi ní. ẹ rí ìkọ̀kọ̀ ẹ ti rí ìkọ̀kọ̀. mo ti padà dé ẹ rí ìkọ̀kọ̀ ẹ ti rí ìkọ̀kọ̀. wọ́n mọ̀ bí eléyìí ẹ rí ìkọ̀kọ̀.